Àtọ́tọ́ rere Aduke mo tún ti gbára mi ǹdẹ ọmọ alára gbà ìdá. Mo dé bí mo ti ń dé ọmọ ìyá mọ̀tò ti jẹ́ orí tó kẹ́. Lónìí mo rí ìbà fọlọ́wọ́n ọba. Ọba kọ́dá ayé ọba ṣẹ̀dá ọ̀run. Ọba tó lò ní ọba tó lànà ọba tó lọ́jọ́ gbogbo. Tí n bá pẹ̀sà tán, tí mo bá sọ fáwọn èèyàn pé ọmọ Republic of Benin ni mí, ìyẹn ọmọ Ọ̀tọ́lá, ó máa ń yà wọ́n lẹ́nu pé ànẹ́rọ́ ni ọmọ Ìbàdàn ni ọ́. Bí wọn mọ̀ kí ajísáfẹ́ bàbá mi ajáde mọ́tàn nílé ọkùnrin wàwà wọ́wọ́. Mo gbọ́ kárẹ̀ láyà fọwọ́ bí ẹni fọyán gan. Orúkọ ti tèmi ni Matthew Olúwadámilọ́lá Favour, tí gbogbo àwọn èèyàn mọ̀ sí Aduke Chanter. Ẹ̀sà ni mo máa ń pè, tí mo mú lọ́kùnkúndùn dáadáa, tí mo fi ń ṣiṣẹ́ ṣe. Ọmọ bíbí ìlú Ọ̀tọ́lá ni mí ní Republic of Benin. Area ọ̀dọ̀ wa ní Republic of Benin ní Ọ̀tọ́lá de Communal de Savalo. Òun ni ọ̀dọ̀ wa gangan ní area bíbẹ̀ yẹn. So ọmọ Republic of Benin ni mí. A bí mi sí ìlú Ìlọrin. Mo dàgbà sí ìlú Ìbàdàn. Ìbàdàn ni mo ti bẹ̀rẹ̀ iléèwé àkọ́bẹ̀rẹ̀ mi títí mo fi dé iléèwé gíga. So bàbá ti tèmi wọ́n wá gbé ní ilẹ̀ Nàìjíríà. Ibẹ̀ ni wọ́n ti bí gbogbo wa. Ibẹ̀ ni mọ̀mísí mi náà ọmọ Republic of Benin ni. But ibà yẹn wọ́n bí èmi sí, ibà yẹn mo dàgbà sí, ibà yẹn ni in fact tí ẹ bá ṣe pé mo gbọ́ èdè táwọn mọ̀mísí mi ń sọ, mo fẹ́ lè sọ yìí pé irọ́ ni pé ọmọ Ìbàdàn ni mí. But ẹ mọ̀ èèyàn gbọ́dọ̀ sọ lẹ́nu torí mi náà nílé, àwa náà nílùú adẹ̀láṣà níṣe tí wọ́n ń ṣe ní ibẹ̀ náà lọ́hùn. Ṣùgbọ́n ọmọ tí mo bá bí síbẹ̀, ibi ìbàyẹn mo ti gbọ́njú tó jẹ́ kí n mọ oríṣiríṣi àṣà. Àṣà jẹ́ nǹkan tí mo fẹ́ràn, tí mo tiẹ̀ tó yẹ pé ìgbà míì tí máa ń wo àwọn eré abúlé yẹn tó ń jẹ́ pig film, ó máa ń really captivate heart mi. Mo máa ń fẹ́ràn ẹ̀ gan, tí mo máa ń tẹ̀ ń wò pé ìjọ́ ìlú mi náà bẹ̀rẹ̀ sí ní ṣe àwọn nǹkan báyìí. So àtìgbà yẹn ló ti máa ń wo ẹlẹ́dàá mi. Àti kékeré tí mo ti wà ní bíi primary 3 ni mo ti fẹ́ràn kí n máa ṣe eré orí ìtàgé, àwọn ká máa kọrin, ká máa ṣe oríṣiríṣi nǹkan báwọn. Ọlọ́run sì wáá fi bàbá kan ṣe gàrí tíra mi, ìyẹn bàbá mi Ajobiewe, Aláàfin Ẹ̀sà, àrẹ̀múta abílẹ̀ ẹ̀mọ ẹ̀sán tó dúró béèyàn bá bírú ẹ̀ méjì ó kàn yọnu. Ìgbà tí mo sì bẹ̀rẹ̀ sí ní wo bàbá, ìgbà yẹn ni wọ́n rìlíìsì Ìjẹ́ Òdọ́là nígbà náà lọ́hùn. Track yẹn mo lè kọ́ láti A to Z níbi tí mo fẹ́ràn ẹ̀ dé. So ó jẹ́ nǹkan tí ó máa ń dùn mọ́ mi nínú tí má ti ń gbọ́ tíyàn ń ké ewì, àbí tí wọ́n ń pẹ̀sà, àbí tí wọ́n ń sun ìjálá, àbí tí wọ́n ń sọ oríṣiríṣi nǹkan báyẹn. Ó máa ń dùn mọ́ mi nínú gan, mo dẹ̀ máa ń fẹ́ràn ẹ̀. Ṣé rí ní téèyàn bá fẹ́ràn, èèyàn á tẹra mọ́ láti mọ̀ ọ́n sí i. Téèyàn tún bá rí àwọn èèyàn téèyàn ń wò níwájú bí àwòkọ́ṣe, ìyẹn bí bàbá mi Ajobiewe mo sọ lẹ́ẹ̀kan, àti bí Ibrahim Chatta, ọmọ tápà lè ń pe olúńlóbí sí ni mí, ọmọ tápà ọmọ gàáyìn ní Ṣàngó ògúnbè láàṣin bàbá mi. Àwọn yẹn jẹ́ bí àwòkọ́ṣe rere tí mo máa ń wò dáadáa. Ó jẹ́ ń padà sí Ifẹ̀ ó dáyé o. Níbi ojúmọ́ tí mo wá gbogbo àgbáláyé, ọmọ kábá owó rẹ̀ mọ ìpè lọ ní ẹ̀rù jẹjẹ. Mo lè pọ́n mẹ́sàn-án ní mọ̀ múlé olùfẹ́ wù mí bíi káfárí apá kan kádápá kan sí. Kíní ọ̀hún wuyì nífẹ̀ẹ́ bàbá mi, ìkúnlẹ̀ kan rúgùdù. Ìwuyì nífẹ̀ẹ́ bàbá mi, ìyàn funfun níní. Ìwuyì nífẹ̀ẹ́ bàbá mi, aṣọ funfun níní. Ìwuyì nífẹ̀ẹ́ bàbá mi, èèpà ọ̀sà. Kíní ọ̀hún wuyì nífẹ̀ẹ́ bàbá mi, àkọ́kọ́ ẹnu. Orí tí kìí jẹku, orí tí kìí jẹja, orí tí kìí jókòó fún àbomi ọbẹ̀ lóore. Kò síṣẹ́ téèyàn bá fẹ́ ṣe láyè tí ò ní ìpèníjà ti tiẹ̀ nínú. Pàápàá jùlọ iṣẹ́ ti tiwa yìí. Àwọn kan máa ń wò pé iṣẹ́ ẹ̀ṣà tá à ń ṣe yìí pé ó jẹ́ iṣẹ́ tó yẹ pé ẹ lè kí ló le nínú kó o pẹ̀sà tàbí kó kàn sáà ti lanu kó tó kọ́rọ̀ tí kò sí ẹlẹ́nu ni kò sì máa sọ. Kò sì rí bẹ́ẹ̀. Ìwọ tó o bá jẹ́yàn tí ó ní ọgbọ́n, tó ní ìmọ̀, tó sì ní ìfarabalẹ̀, tí nǹkan ò tètè sú, o ò lè ṣiṣẹ́ wa yìí. Ìwọ tó bá jẹ́ pé o ò lè kó nǹkan sórí, ẹ mọ̀ ẹni tí ò bá sì ní ọpọlọ ò lè kó nǹkan sórí, ká oríkì ìlú tó pọ̀ jàǹtìrẹrẹ kò kése tó easy. Ṣùgbọ́n ní téèyàn bá ti ní ìfẹ́ sí, tá a bá ti ń ṣe, ó máa dàbẹ́ ni pé èèyàn ń mu ẹlẹ́rìn dòdò ni tí ó sì máa tu ọkàn èèyàn lára. Ìní àwọn ìpèníjà tá a máa ń rí tó yẹ pé àwọn oníbàárà wa
wọ́n máa sọ pé ìgbà mélòó ni wàá fi ké tó kè tèmi kò kàn sí lanu sí máìkì ni àgbà mélòó ló fi ṣe ó bá mi ṣe kíákíá. Àwọn ìpèníjà tá a máa ń rí ó máa ń jẹ́ ẹ̀dùn ọkàn fún yàn pàápàá jùlọ àwọn oríkì ìdílé tí àwọn ẹlòmíì máa gbé wá irú oríkì olókùn ẹṣin sìn tó bá jẹ́ ní tí mi ò mọ̀ tẹ́lẹ̀ tí wọ́n bá fún mi mo gbọ́dọ̀ ṣe ní tí a fi jẹ́ kí n lè mú kánmọ́nkíá tó jẹ́ pé tí oníbàárà mi bá ń gbọ́ inú ẹ̀ á dùn orí ẹ̀ á wú pé ọmọ ìyá yìí pọ̀ oríkì ilé mi ní kì báyìí bí ẹni pé inú ìdílé mi wọ́n bí sí èmi tí wọ́n sì bí síbẹ̀ gan wọn ò mọ há nínú ẹ̀. Èyí tó jẹ́ ìpèníjà ni pé wọ́n ò ní sọ fún wa tẹ́lẹ̀ bọ̀ tí wọ́n bá ti sọ fún wa orí á mọ́ gbóná ni yáyáyá torí pé kí ni a fẹ́ gbé kinní síbẹ̀ kó sì dúró síbẹ̀ ó dàbí ẹni pé wọ́n bí wa mọ́ ni. àwa máa rí ilé Ẹlẹ́dùmarè ọba tó tóbi tí ò lẹ́gbẹ́ ó tẹ́rẹ̀ẹ́rẹ́ tí ò lópin ó jìjìjì tí ó sẹ́ni tó mọ̀ pẹ̀kun rẹ̀ orísun ọgbọ́n ni orísun ìmọ̀ iṣẹ́ ẹ̀kọ́jọ́ òye ẹ̀dá ìwọ ni ẹlẹ́dàá tó dé. Èròǹgbà mi lọ́jọ́ iwájú tí mo sì ń gbà ládùúrà kí ọba ọlọ́jọ́ òní kó fún mi ní okun àtagbára òun ni mo fẹ́ dá iléeṣẹ́ àwọn tí ó máa tọ́jú àwọn ọmọ aláìníyá aláìní bàbá mo fẹ́ dá sílẹ̀ tá a sì máa kẹ́tà fún jíjẹ mímu wọn oríṣiríṣi aṣọ tí wọ́n máa wọ̀ iléèwé tí wọ́n á lọ. Èyí tó fẹ́ dàbí rẹ̀ òun ni kí n dá school tí wọ́n á ti máa kọ́ àwọn tó bá nífẹ̀ẹ́ sí iṣẹ́ wa yìí pé mo fẹ́ máa pohùn pẹ̀sà kéjàlá ewì rárá oríṣiríṣi nǹkan báyẹn mo fẹ́ dá sílẹ̀ kò jẹ́ bí ìkejì tí mò ń béèrè lọ́wọ́ Elédùmarè kójó wá sí ṣíṣe fún mi ó sì wá sí ìmúṣẹ lágbára ọba dániwáyé àtàwọn èèyàn mi gbogbo. mo pẹ́ kú tọ́nu ní tẹ̀lé àwọn bàbá tó bí mi lọ́mọ ẹ ṣé mo dúpẹ́ mo fẹ́ mọ̀ relé àwọn bàbá mi ní ọmọ ẹ̀ta ní mí bí ẹni tá àkótó magun kẹ́tẹ́kẹ́tẹ́ rògbò máa gẹ̀ẹ́sì bọ̀ wọlé bí wọ́n ti pò kí àwọn bàbá tó bí mi lọ́mọ ni ó di ilé o ilé màmá ya Àdùkẹ́ ilé màmá.